A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Àkókò gùn a rí wípé ní tọ́pìkì wa ní wípé ní èsì ọ̀rọ̀ fún Ajígini lórí ọ̀rọ̀ àwọn ọmọ Maulana al-Allamatu as-Sudani Mujaddidul Islami fi biladi Yoruba wa Nigeria káfàtàn. Àwọn ni bàbá wa Sheikh Adam, àwọn ọmọ wọn Ajígini, munafiki l'Ajígini, munafiki ẹ̀sìn l'Ajígini. Ó ní àwọn ọmọ Sheikh Adam kankan ò lè jáde kó a máa sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ tó ń bá sọ àbí bóun ṣe bà personality Sheikh Adam jẹ́, bóun ṣe ń sọ sọkúsọ sí Sheikh Adam pé kí wọ́n yọ flag Sheikh Adam kúrò ní Rabita, kí wọ́n yọ flag Markazi kúrò ní Rabita. Ajígini náà àwọn ọmọ Sheikh Adam ò jáde, wọn ò lè jáde. Àwọn ọmọ Sheikh Adam kankan ò lè jáde. Ìdí tí wọ́n fi lè jáde náà ni wípé ní Sheikh Adam àwọn ni wọ́n wá kọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá, àwọn ni wọ́n wá kọ́ wa ń kéwú, àwọn ni wọ́n wá rí igi mímọ̀ sílẹ̀ Yorùbá. Sheikh Adam ṣẹrú fáwọn bàbá tiwa ni, àwọn ni wọ́n yọ wá kò nínú òkùnkùn àìmọ̀kan, ni wọ́n tan ìmọ́lẹ̀ sí wa. Sheikh Adam ti ṣiṣẹ́ kalẹ̀, bàbá Mudu Markazi tó ní àwọn náà tó ń ṣiṣẹ́ kalẹ̀. Fún ìdí eléyìí, àwa tá a jẹ́ ẹrú wọn nílẹ̀ Yorùbá, àwa tá a jẹ́ ẹrú fún Sheikh Adam, àwa la máa jáde sí ọ Ajígini àtàwọn ẹrú ẹ láti fún yín lé sí ọ̀rọ̀ yín. Tẹ́ bá ti ń hùwà mọ̀nàmọ̀nà sí Sheikh Adam, tẹ́ ń hùwà ìlẹ́kọ̀ọ́ sí Sheikh Adam, tẹ́ ń hùwà ìfẹ́ dasẹ́ ẹni bolẹ̀, àwa tá a máa jáde, àwọn ẹrú Sheikh Adam nílẹ̀ Yorùbá tá a jẹ́ ẹrú fún Sheikh Adam, àwa la máa jáde sí yín. Tá a bá ní jáde sí yín ni ayé aláìmoore nù, àwọn èsì aláìmoore. Bàbá Ṣẹ́lá ló sọ pé ní àwọn èsì aláìmoore bùtùlù alájẹgbàgbé àná àti bùtùlù alájẹgbàgbé ọ̀la. Ẹ má ṣe jẹ́ àbáwọn kàṣà tí ọ̀dà, ẹ má ṣe jẹ́ àbáwọn kàṣà tí ọ̀dà. Àwọn èsì bùtùlù ọmọ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí irú ẹ̀yin Ajígini yìí àtàwọn irú yín bẹ́ẹ̀ tẹ́ ń wu abùtùlù. So tó gbé ẹni tó wá ṣe wá lóore ńlẹ̀ Yorùbá, òun lẹ wá gbógun tì. Bọ́dà Ajígini mò ń bi ọ́ léèrè, ẹ bá ń ṣí ààrẹ kọ́ ka Ajígini lá, Ajígini kọ́ ka Ajígini lá. Bọ́dà ìpàdé ọ̀tẹ̀ Rabita tẹ̀ ń ṣe ń, àwọn ọmọ bàbá Máàdù tí wọ́n ti kéwú, àwọn ọmọ bàbá Máàdù mélòó ní bẹ́ẹ̀? Àwọn ọmọ bàbá Máàdù mélòó ní ọba yín lọ́wọ́ níbi òṣì tẹ̀ ń ṣe ń? Ajígini fún mi lésì o, fún mi lésì o, bẹ́ẹ̀ ṣe ń dalẹ̀ Yorùbá rú tó. Ọmọ bàbá Máàdù mélòó ní Ajígini torí tó jáde tó kún yín lọ́wọ́ wípé ẹ dalẹ̀ Yorùbá rú? Sẹ́ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ sọ lọ gbé Gúnmi wà nù, ìjòkó Gúnmi tẹ̀ ìjòkó nìbàdàn sẹ́gẹ́tì bá ní síhun tó jẹ́ sí pé ní rìsọ́ọ̀tì tẹ́ padà ṣe níjòkó yẹn, rìsọ́ọ̀tì ẹ̀ ní pé ní àwọn báńdíìtì wọ́n ti wọlé Yorùbá tó pé ìyẹn là ń rán lọ́wọ́. Ajígini ṣe ìjòkó Gúnmi tẹ̀ ìjòkó nìbàdàn yẹn, ọmọ bàbá Máàdù mélòó lọ́ba yín jòkó mẹ́ẹ̀? Dákọ̀ ọmọ bàbá Máàdù tó bá yín jòkó mẹ́ẹ̀. Dákọ̀ ọmọ bàbá Máàdù tí máa yín ṣe òṣì tẹ̀ ń ṣe yìí, tó bá ń sọ pé ọmọ Sheikh Adam kẹ́kọ̀ọ́ lè jáde kí wọ́n correct wọ àbí kí wọ́n sọ̀rọ̀ sí wọ rárá. Ọmọ bàbá Máàdù mélòó ni wọ́n rí láwọn tó já sí pé ní wọ́n ń ṣe òṣì tẹ̀ ń ṣe yìí níwọ̀ Ajígini yìí? tó gbé mọ gbọ́rọ̀ yẹn inú karùn-ún mi ni pé bóòlù yẹn ṣe máa ń wà bí tí ó ní Al-Qur'an tó bá sọ̀rọ̀ afárátà àkìlú ni ṣé orí yìí ti dàrú ni? Ọmọ kéwúgbú ni ó máa retí pé ọmọ àfa àwọn lọ́gbọ́dọ̀ wá dìfẹ́ǹdì ara rẹ̀ rárá. Táfà èèyàn bá wà láyé, bí Sheikh Adam bá wà láyé, Sheikh Adam kan náà máa fi sọ̀rọ̀ mọ́. Àwọn ọmọ kéwú láàmú jáde, bàbá Sheikh Zaituni Adamallah ayatawada awulatahu, bàbá yẹn jáde wọ́n sọ̀rọ̀ fún yín nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì jẹ́. Ìwọ wá ń sọ pé ọmọ Yorùbá nìwọ, ọmọ Yorùbá bó ọjọ́ ọmọ Yorùbá tó wà ní. Nígbà kẹta ilẹ̀ Yorùbá rú, àtìgbà tẹ́ ti dìde nílẹ̀ Yorùbá ní fìtílẹ̀ ti dé ilẹ̀ Yorùbá láàní sinmi mọ́. Bọ́dà Rabita tẹ̀ dálẹ̀ ọ̀hún kí ni ìtumọ̀ rẹ̀? Sọ fún wa.
ọmọ bàbá máàdù mélòó ní máa ń bẹ́ẹ̀ mẹ́ àbí àjọ tí wọ́n ti táwọn ọmọ kìíní tí wọ́n ti lọ fìrù fọ́nà ẹ̀yàn ọmọ máàdù tẹ́ lọ fìrù fọ́nà èyí nàkíbùlà gnami tí bẹ́ẹ̀ tí lọ fìrù fọ́nà tí wọ́n fi ń torí ẹ̀ kó bàbá máàdù tí wọ́n ń yẹ̀lẹ̀ bàbá máàdù ọmọ bàbá máàdù mélòó ló tọ́ jáde sọ fún mi ìwà jígini ọmọ bàbá máàdù mélòó lọ jáde fún di eléyìí ẹlòmínà òun náà ṣe program ó ní wàhálà ọmọ bàbá amúdú markaz mélòó ní ọdún tí wọ́n jáde ẹ̀gọ́ ẹ ti ponú ẹ ní làákàyè àbòsí yẹn ti jẹ́ kí làákàyè yẹn dàrú ẹ dákun sẹ́ẹ̀rọ pé èmi ń dìfẹ́ǹdì bàbá amúdú markaz tá lè mí tí máa dìfẹ́ǹdì bàbá amúdú markaz tí dìfẹ́ǹdì Sheikh Adam rahimahullah rahmatan wasi'a èmi ò dìfẹ́ǹdì Sheikh Adam èmi ò dìfẹ́ǹdì bàbá amúdú markaz ẹni tẹ́mi dìfẹ́ǹdì bàbá tèmi lèmi dìfẹ́ǹdì tí làákàyè yẹn ọba sí lọ́bẹ̀ mo sì dúpẹ́ fún ọkùnrin bàbá wa Sufi Tìjàníyà yìí tán gbé ń bàdàn tọ́mọ́ ń de táyì báyìí sọ̀rọ̀ báyìí wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lórí rábítà burúkú tẹ̀ dálẹ̀ ẹni tí ó bá ní làákàyè ní ó rò kò bóyá wọ́n dìfẹ́ǹdì bàbá amúdú markaz wọ́n dìfẹ́ǹdì Sheikh Adam ọmọ jáde ọmọ bàbá amúdú markaz mẹ́rin rẹ̀ tó jáde orí ẹ̀ ti dàrú ò ní làákàyè sọ pé mi gọ̀ bí wọ́n ṣe gọ̀ ni èèyàn dé bàbá tèmi àgbà fáàní léjìbò nílùú Òkè Ọ̀yọ́ èmi èjìbò mẹ́kùnmọ́ bọ́ sọ̀rọ̀ àgbà fáàní nílùú Òkè Ọ̀yọ́ àgbà ìmáàmù ni ẹ̀yin olórí burúkú yìí ní súnà òfò tẹ́ gbédè yìí àwọn bàbá yẹn ẹ háná fún wọn ẹni wọ́n kúnlẹ̀ wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe mọ́lúdì wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe kóma wọ́n wọ̀ná ẹni wọ́n ṣe ìyàwó wọ́n wọ̀ná ẹ wá háná fún gbogbo wọn báwọn bàbá múdú mẹ́kàsí wàá dìde wọ́n bá ní rárá àwọn bàbá yìí ẹni ire làwọn bàbá yìí bàbá múdú mẹ́kàsí wàá ń dìfẹ́ǹdì wọn ẹ wá ní ẹ̀yin wá háná fún àwọn bàbá yìí ẹ ṣépè fún àwọn bàbá yìí ẹ wá ní kémi ọ sọpọ́tì ẹ̀yin kémi ọ wá fi bàbá múdú mẹ́kàsí lẹ̀ bàbá mi tẹ̀sí háná fún ìwọ̀n àti tolúbẹ̀ ẹ̀ háná fún bàbá mi ìwọ̀n sọpọ́tì kò ní dáa fún yín o gbogbo ẹ̀yìn alùsùn náà ilẹ̀ Yorùbá ẹ̀ ní sóríire ẹ kọ́ńkálùkọ́ wá sọ ipò tí bàbá rẹ̀ wọ̀ níjọ́ ìpínlẹ̀ àlùkí ọmọ ẹ̀yin tẹ́ háná fún bàbá ànábì ẹ̀ háná fún ìyá ànábì so ẹ sẹ́rù pé lóríire nílẹ̀ Yorùbá wọ́n ń wò ìláwò sunkún ẹwò rẹ̀ láwò rẹ̀yìn ẹdí ẹ̀dálẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá ò ní sinmi mọ́ àwọn sẹ́kẹ̀ ọmọ Sheikh Adam wọn ni wọ́n jáde ọmọ bàbá máàlù mélòó lọ jáde bẹ́ẹ̀ fọ pọ̀rípọ̀rí bàbá máàlù tó ọmọ bàbá máàlù mélòó lọ jáde lẹ́yìn ọmọ kéwú tẹ́ẹ̀ lọ kókó bàbá máàlù ìpàdé tẹ́ǹsẹ̀ ìpàdé òfò tẹ́ǹsẹ̀ ọmọ bàbá máàlù mélòó lọ jáde síbẹ̀ mo tún bọ̀ wà bọ̀ fídíò ẹlẹ́kejì ń bọ̀ so bó ṣe jẹ́ nìyẹn salamu alaikum warahmatullahi wabarakatuh àṣẹ Ibrahim Àkànwó Akínyìn ẹ ṣeun. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum warahmatullahi.